àkọ́kọ́ ramadana ìkẹ́ ìgẹ̀ ni àárín ramadana àforíjì ni ìgbẹ̀yìn ramadana àṣẹrúdọmọ. alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala ashrafil mursalin sayyidina muhammadu sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallim. adúpẹ́ fún ọlọ́run ọba alára, ọba ọlọ́pọ̀ ìkẹ́, ọba olóore tí ó fún wa láǹfààní láti tún rí ọjọ́ tèní. A kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wáàsí àwẹ̀ lórí ìkànnì Jígí Alára 24, níbi tá a ti máa láǹfààní láti bá àwọn ọ̀kan òjọ̀kan àwọn àfáà pàdé, àwọn ìṣéèkì jàǹkànjàǹkàn. abala méjì òun lètò Ikú Rọra. abala àkọ́kọ́ labala bí ta ti máa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. abala ẹlẹ́ẹ̀kejì ni abala ìbéèrè àti ìdáhùn, níbi tí ẹ̀yin ará ilé tẹ́yin náà ti láǹfààní láti fi àwọn ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ nínú yín tẹ́tí fi sọwọ́ sí wa. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ká rí ìbẹ̀rẹ̀ Ramadan, ọba tó ní ká rí àárín rẹ̀, èyí tí ó jẹ́ ìgbẹ̀yìn rẹ̀ tá à ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí náà. Ọlọ́run ọba Allah yóò jẹ́ kí ẹ̀mí gbogbo wa kí a rí òpin rẹ̀. Tí àbámọ̀ ní ìsìn àwẹ̀ máa ń kù bíi 3 àbí 4 lónìí tí ọjọ́ òní bá kólẹ̀. Inshallah bitratillah, Ọlọ́run jẹ́ kí gbogbo wa kí a ṣe ọdún ayọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. bí a kì í la hawla wala quwwata illa billahil azim. orúkọ ọmọ òun náà ni ìjánu ọmọ Abdulhakeem Adétọ́lá Adémọ́lá Mr Royalty lórúkọ tèmi. àwọn àlejò wa wọ́n ti wà ní ojúwòran wa, wọ́n ti wà ní kalẹ̀. àwọn àlejò wa àwọn náà ni Alhaj Sheikh Muhammadu Saheed Abdulrahim Ìfọ̀kànbalẹ̀, tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ An-Nur Islamic Organization of Nigeria láti ìlú Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ Obì. a kí yín ẹ káàbọ̀ sórí ètò. alhamdulilayi bàbá wa, ohun tí a fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí, a rí wípé Ramadan láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ó ti ń tẹnubodò lọ báyìí. èyí tí a fẹ́ tí ó jákòrí wa lónìí òun ni a pè ní wíwá àforíjìn àti tútúbá. bó lèèyàn ṣe wá àforíjìn títúbá tí kò fi ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Bismillah. Alhamdulillahi Rabbil Alamin. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi. Ọba tí ó mú wa láti gba Ramadan dá sí kìíní, ó dá sí kejì. Táà tún wá fi ń bá ìdá ìkẹyìn lọ. Ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún. Alhamdulillahi. Kò í ṣagbára wa, kò í ṣe mímọ̀ sí wa, ó Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Alhamdulillahi lama nazarina ayatina min bidayatiha. Lama nazarina ayatana. Lama nazarina ayatana min bidayatiha. Nígbà tá a wo Ramadan tá a wo bẹ̀rẹ̀ rẹ̀, tá a wà ní rẹ̀ débi tó dé yìí, báwa náà tó wá ń bẹnu ẹni tó gbà débi, a mọ̀ dúpẹ́ fọ́lọ́run. Ilani ayatiha alhamdulillahi. Báwọn míì ní ọ̀dọ̀ àwọn sáà òye kí la fi gbà báyìí, ìtẹ́lẹ̀ omi ò fi gbà ti wàhálẹ̀ Ọlọ́run pé ọ̀ ní gbàǹbẹ̀. Ilani ayatiha alhamdulillahi. Ọba náà tó jẹ́ kí Ramadan, torí pé àwọn Ramadan tó bá wa láyé yìí, àwọn èèyàn mẹ́ta la jọ bẹ̀rẹ̀ rẹ̀. Àwọn kan ń bẹ Ramadan ó jù wọ́n lọ. Ayé làwọn tẹ́ pé láti bí ogún ọjọ́ sẹ́yìn bí afẹ́bẹ̀ Ramadan jáde láyé. Àwọn kan bẹ tájọ bẹ̀rẹ̀ Ramadan tó ṣe wípé àwọn àti Ramadan yìí ìrọ̀dẹ́ ni wọ́n jọ jẹ́. Nígbà Ramadan wà sọ pé ó fẹ́ parí báyìí náà gbọ́dọ̀ kó ti kú. Wọ́n àti àwọn ó bá Ramadan náà rí lọ. Kì í ṣe tàìmọ́ ṣe kìí pé tàìjẹ́ tó dáa. Ilani ayatiha alhamdulillahi. Bẹ́ẹ̀ sì ni àwọn kan bẹ kọ́lọ́run kà wá kúnnú wọn, wọ́n gbà tọdún ìtàn, wọ́n tún gbà mí Ọlọ́run já ṣe púpọ̀ sí i. Ilani ayatiha alhamdulillahi. Gẹ́gẹ́ bá a ti kí Ọlọ́run olóòtú wa atọ́kùn àwọn náà ti kí Ọlọ́run. Ọlọ́run sì rí ẹnìkan ò lè kí ká sọ pé kárí yá bó ti ń jẹ́ gan-an Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà látọrọ ìkéèké fún Ànábì wa Muhammad. Àwọn afọ àwọn Ọlọ́run bá ṣàlékún dáadáa fún wọn. Ọ̀rọ̀ wa tí wọ́n torí ẹ̀ gbé wa lónìí, òun náà ni ìrònúpìwàdà ìyẹn ń pè tútúbá. Àtàwùbátù. Tábà pé táwùbátù tàbí wọ́n pè ní tútúbá Yorùbá, Lárúbáwá tí Yorùbá yá lónìí. Yorùbá rẹ̀ níyẹn pààyàn gan ni wípé ìrònúpìwàdà. Àtàwùbátù. Qala al-ulama'u
التوبة واجبة من كل ذنب. gbogbo àwọn àfáà ayé pátá tí wọ́n jó nímọ̀ tẹ́jẹ́lú bẹ̀rù Ọlọ́run wọ́n fẹ́nu kò sí wípé dandan ní kọ́mọ èèyàn ó máa túbá kó wọn olùkọ́ àdásíwájú Ọlọ́run. فإن كانت المعصية بين العبد وبين الله تعالى. tó bá ṣe wípé ẹ̀ṣẹ̀ tẹ́ni ìyẹn ṣẹ̀ tó fi fẹ́ ronúpìwàdà pò ṣe mọ́ yẹn ká láàrin wa àtọwọ́ bá dẹ́dà rẹ̀ ló wà. لا تتعلق بحق آدمي. kò ní ìdí bí wọ́n ṣe máa ń ṣe níbi ẹ̀sìn mìíràn tó gòrí pẹpẹ pé ẹyin mo ṣe báyìí mo bá gẹ̀ẹ́dì márùn-ún sùn mo ṣe kinní kan wọ́n ní ò ní ìdí eyín ọba tó ṣẹ̀ náà ni kó lọ túbá sí lọ́dọ̀. فلها ثلاثة شروط. níta wá ń pè ní túbá tó jẹ́ túbá tí ó jẹ́ àtàwọ̀bàtò alimakibul tó jẹ́ táwọ̀bá tí ó jẹ́ túbá tí ó ṣe kíni o tí ó jẹ́ tẹ̀wọ́gbà ọgbọ́dọ̀ kọjá lórí bíríjì mẹ́ta kan. أحدها àkọ́kọ́ ń bẹ̀. أن يقلع عن المعصية. ẹni tó ń gbọdọ̀ ṣe tán àti jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ bọ̀n èèyàn ò ní máa tó ṣẹ̀ lọ́wọ́ kó tó máa lóun wá túbá ń bẹ̀. والثاني èèyàn ò ní bẹ̀ lórí ìsìná kó wá máa lóun ò ṣe mọ́ èèyàn ò ní máa gbọ́ tí ẹ̀ bẹ́ẹ̀ kó wá máa lóun ò mú mọ́ ọ̀ọ́kọ́ ti ṣiṣẹ́ lórí pé ọgbẹ́ jùúlẹ̀. والثاني أن يندم على فعلها. ẹlẹ́ẹ̀kẹta náà ni pé yóò kábàámọ̀ kó ṣe wá jẹ́ kún ló ṣe irú báyìí ó ṣe wá jẹ́ pé mi mo ṣe irú báyìí mi àfa àtàwọn èèyàn ń sọ pé n báyìí bẹ́ẹ̀ ṣe wá jẹ́ mi mo ṣe irú báyìí èmi bá jùmọ̀ tẹ́kí bọ́rọ̀ bá ṣe ládùúgbò èmi ni wọ́n kó wá bá ta ní ń rò fún pé mi mo ṣe irú báyìí wọ́n lọ gbọ́dọ̀ kábàámọ̀ tó bàrà jẹ́. والثالث ọ̀nà kẹta tí èèyàn ó gbà tọ́nà fún túbà rẹ̀. أن يعزم ألا يعود إليها أبدا. ó wá gbọ́dọ̀ nípinnu kó àsámọ̀ wípé ò ní padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ láyéláyé sẹ́yìn kó filẹ̀ ní májẹ̀mú àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé ó kábàámọ̀ pé kí ló dé tó fi fọ́ọ̀lù síbẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ni pé kó wá pinnu níwájú Ọlọ́run pé ìní padà síbẹ̀ mọ́ láyéláyé. فإن فقد أحد الثلاثة لم تصح توبته. ẹnikẹ́ni tó bá fi lè pàdánù nǹkan mẹ́ta tá a kà síwájú tó wá lóhun túbà òun ronúpìwàdà ń ṣe tíátà ni Ọlọ́run ò ní gba tútúbà rẹ̀. ó yàtọ̀ sí ìta wà bí ìgbà tá a bá mọ èèyàn àmọ́ lọ́n ṣe èèyàn fẹ́ ṣàbòsí ni wàá bá wa yóò wá bọ̀ pé ọlọ́foríjì ìforíjì ẹ wo kò lágbáyà bó ṣe rí ẹ wo jẹ́ bó ṣe rí bí ọ̀pọ̀ kò tí ì ṣẹ̀ irú ilẹ̀ Yorùbá nìkan láti irú túbà irú èyí kò tí ì ṣẹ̀ ọlọ́foríjì ẹwọ́kú rẹ̀ bó ṣe rí láì tí ì ṣẹ̀ tó ìjẹ́ wọ́n náà lè yẹ ká sọ pé sọ́lọ́ ò gbà àbí òní ìgbà sáfà àjọ lọ́ọ̀ lé kéèyàn sọ pé dákò fẹ́ gbẹ lójú ẹforíjì bí láì tí ì gbà sẹ́yìn ló gbà máa bọ̀ àfà. وإن كانت المعصية تتعلق بآدم فشروطها أربعة. ṣùgbọ́n ká tó lọ irú wọn làwọn tẹ́ sọ pé tà á sọ ìlà ṣe àrùbà àwọn yẹn wọ́n ń ṣe Ọlọ́run ọba wàá tàtà sí òrùbàhù وأنت تذيره. wọ́n sì ń ṣàfihàn bí ẹni pé àwọn olólùfẹ́ Ọlọ́run. وهذا المحل. wàá sálímà àlù aburú lámàní tàbá gbé lérí òṣùwọ̀n kéèyàn má jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run nínú ilé kó sì mọ́ ṣe bí ọ̀rẹ́ rẹ̀ níta. àbí láwọn ẹni Ọlọ́run tàná ẹ bá ṣe ń pè wọ́n pé mo mọ́ra mi ẹrú tí ò dáa ni mí nínú tí èèyàn fi mọ̀ pé òun ti kàgbá kò ní kó mọ ẹbí ẹni pé òun ló ń dáa jù. ọmọ ká ogun nǹkan kẹsẹ̀ èyí tá a wò yìí èyí tá a gbọ́ yìí èyí tá a rí àwùjọ tí wọ́n bí a sì sà là ń bẹ̀. máa bọ̀ fà. وهذا المحل. fìlíkìyà sí ìbàdí kéèyàn kó máa fi ẹ̀ṣẹ̀ yìí ṣe yànga ó mọ̀ pé nígbà fáwọn ẹ̀sùn àmọ̀ pàdé ẹ̀jẹ̀ láyé o àmọ̀ sí àwọn àbẹ́ tí wọ́n gbé kókó sẹ́gbẹ̀ kiri á lọ wà ní Ọlọ́run hẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bó ti dàbí ọ̀dà lọ́dọ̀ wa ìrònúpìwàdà ojú kákàmù tẹ́sí astagfirullah istighfaru ni wípé ọ ń ṣe rìyáṣà lìdáni pé Ọlọ́run mo fẹ́ fi yìí béèrè ó yàtọ̀ sí táwùbà ju istighfaru lọ táwùbò láàmú tẹ́sú bí lọ́wọ́ mọ́jẹ̀mú ẹ̀ náà láti kà síwájú ẹ̀. وإن كانت المعصية. ó ní láwọn kànáà hù bá a kà. ولو كان حبك صادقا لا تهته. tó yẹ pé ìtúbà tó lọ́wọ́ tún kárí lóòótọ́ ni ọ́ tẹ̀ lọ́nà ọ̀tún ní padà bẹ̀ mọ́. صادقا لأعطيته. Ramadana là ń sọ̀kalẹ̀ ń bẹ lọ ọdẹ fọtílẹ̀ fòdì torí wèrè ó nípa jura wọn lọ. àwọn kan bẹ Ramadana yóò dáa dúró ọtí tààrọ̀ tọ̀sán wọn ní Ramadana ìyàwó bàbá àwọn ni àwọn ò gbọ́dọ̀ gbà àwọn olè sí ọ̀bọ̀ bá àwọn ló kú àmì àpé mo ti gba mẹ́tẹ̀ yìí zero sí lẹ́yìn gbogbo àṣà tó ń dáhùn ọ́ padà lọ pàdé Ọlọ́run. لو كان حبك صادقا لا تهته. bẹ́ẹ̀ náà sì tún ni àwọn kan ń bẹ nínú àwọn ìyá lóbìnrin wa pé àwẹ̀ obìnrin yìí pé ẹ̀rọnúpìwàdà tábàlà àmúra alẹ́dàwẹ̀ asọ́nẹ́sífàtì ń jẹ́ òní àwọn àgbà àmúra alẹ́dàwẹ̀ ìmúra àkọ́kọ́ ni ká san àwẹ̀ tá a jẹ sẹ́yìn
ìyàwó obìnrin yìí pé àwọn obìnrin ọlọ́run dẹ̀ ní òṣùlùbù kan tí mo ń lò tí ń lò dọ̀la kì í sábà jẹ àwẹ̀ Ramadan lọ pàdé rẹ̀ sẹ́mi pé 30 náà ni tàbí pé 29 ó jẹ́ oṣù kan lọ́dún ẹ̀mí wọn á jẹ́ pé oṣù 12 ni ó fi gbàwẹ̀ láyé rẹ̀ ó lè kó oṣù 12 sígbà tí ó kù a sì mọ́ lè jẹ́ àlìmọ́lẹ̀ àwẹ̀ tó jẹ nígbà. máa bọ̀ afá. صادقا لأطاعته إن المحب liman yuhibbu muti'un. ẹni bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́ àìwáyé amọ̀sẹ̀ lọ́n bẹ́ẹ̀ ni kí wọ́n kí bó ṣe dúró yìí ẹ̀wọ̀n ṣe àìdámọ́ ẹ̀wọ̀ bí bíbélù mi ṣe rí kò sẹ́nìkan tó jẹ́ àpèjúwe tọ́nà wọn bá tọ́ka sí fàtọ́jú ànábì Muhammad laqad kana lakum fi rasulillahi uswatun hasanah tàlẹ́ni náà àfáànù ọjọ́ kò jẹ́ owó náà máa rìn wà tọ́lọ́mbọ̀ ti rí tàlẹ́ni náà láyé àfàìwá fi kulli yawmin yabutadi ìkàbínú ìmọ̀ tí ń fi kulli yawmin yabutadi ìkàbínú ìmọ̀ tí ó yẹ kójú ti àwọn máa dámọ̀ ọba tí níjọ́ tíjọba kó alẹ̀ tán láwọn ò ṣe ti a mọ́ ẹni tí gbogbo èèyàn wò pé ṣèlè lọ tọkọ mi báyìí olúwa yẹn dẹ̀ tó dúró tí àwọn yẹn tó ń ra ọkọ̀ kún ọkọ̀. fi kulli yawmin yabutadi ìkàbínú ìmọ̀ tí. yabtadi kabini matin. nígbà táyé sọ pé tán fẹ́ lómi ẹni tó bá wà tó ṣe tì ní gbòòrò tí gbèsè lékù nǹkankan ní ẹ̀ ń sábà akọrí oko finú fẹ́ dọ̀ jágbé òpọ̀ mọ́ láyé òní ọlọ́run wá gboko wọlé ó gbàgbé gbékẹ́ wọlé lọ́dún. fi kulli yawmin. sẹ́rù ọba yẹn ló yẹ kémi àti ó tó wá sẹ̀ ká tó láàlé túbá ní tí ó ṣẹlẹ̀ yìí mọ̀ wò ọba tó gbé òwò kí mọ́ bọ́ ṣe lè sọ. yabtadi kabini matin. mi ní wà á ń ta wà súkìrì sáàkàmúdí mi ní wà á ń ta dùkìrù sáàkàmúdí kàkà dúpẹ́ à ń fọ pé ọlọ́run láre àtúnfin sẹ́ tó ẹni bá ní dẹ́kun ní sẹ́lọ́n tí bá ní dẹ́kun ní ó sẹ́lọ́n ẹni bá jẹun yó ni ó pè á mo fẹ́ bóbi ṣe sì náà ẹni bá lówó tí ó lọ mọ́ fẹ́lẹ́rẹ́ ni ó lọ kúrò ní báwọn ewu ọlọ́run mi sẹ́ni tí ò tí ì rí tí ó jẹ tájọ tí ó dá níparí oṣù tí ò tí ì rí dá tí nílò ó sì yìí ń la àkọ́kọ́ fẹ́ gbàbẹ̀ ló pé a bá fẹ́ túbá a sọ mí ti ara wa fọlọ́n. liqawlihi ta'ala olúwa mi sọ pé wàtúbù ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun. olùgbàdàn wípé sẹ́ẹ̀rí àwọn ilẹ̀ Yorùbá tí ìtìláàfù ń wáyé pé ṣé kékeré àbí ká má gbé wá ká bá ní ká gbé wá pé ìwọ ọ̀fọ̀kànbalẹ̀ kí ló fẹ́ tá a bá ní ká gbé wá ẹ̀rí wà tá a bá ní ká má gbé wá ẹ̀rí náà tún wà tá a bá ní wọn ó gbé wá táwọn ẹlẹ́bọ ń bá wa dá sí táwọn aláṣọ́ọ̀ṣì bá wa dá sí kò kàn yín torí pé òfin ìsìláàmù nìkan ló mọ̀ iṣẹ́ fún tá a bá gbófin yẹn wá Ramadan náà ń gbòde nìsí kò dọ́dọ̀ yín Iléyá dé kò dọ́dọ̀ bẹ́ẹ̀ náà lòfin ṣẹ̀ríà ò ní dọ́dọ̀ ẹni tí bá ṣe mùsùlùmí wọ́n yà kéèyàn máa jẹ́ ọkọ mùsùlùmí tó bá náà ò ṣe mùsùlùmí òfin ò ní dọ́dọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì tá a bá ní wọn ó gbé wá sáwà tí sùmùrà ń ti àdàbí tádàbí ètì alùsùnà kó lórí jọ́ọ̀jì ó wá jẹ́ alùsùnà kẹ́ni kí sufi ó wá jẹ́jọ́ yóò pa yanyan ni àti màtí òde tẹ́lẹ̀ gbèsè rí àfi lọ́dọ̀ watubu ila Allahi jami'an. ká lọ túbá sọ́dọ̀ ọlọ́run ọba lápapọ̀ wá ní tá bá wo túbú yẹn ọlọ́run gbé wá ní fílù amúrì màbù ní yóò àlá àsìfò náà ni ọlọ́run gbé wá pé ẹ̀yin tẹ̀nà mi bá ká tí mo lè pàṣẹ fún kí ẹ gbọ́ ẹ máa ronúpìwàdà gbogbo gbà ó. ila Allahi jami'an. ìrònúpìwàdà yín wá rè ọ̀dọ̀ ọlọ́run ni ẹ ronúpìwàdà sí. ayyuhal mu'minuna la'allakum tuflihun. kẹ́lẹ́ bá jẹ́ni tí ó là níwájú ọlọ́run. amma idha kana dhanbu baynaka wa bayna al-khalqi. ṣùgbọ́n nǹkan tá à ń pè ní àdánbù yóò símọ ilẹ̀ kìsìmọ̀ yìí. àwọn àfà àwọn onímọ̀ wọ́n pín sọ́nà méjì ẹ̀ṣẹ̀ kan bẹ̀rẹ̀ pé báyìí na abdi wa rabbi láàrin ìwà àtọ́lọ́run rẹ ni ọ̀kírun ọ̀gbàwẹ̀ ọ̀sẹ̀kìnní kan ìwà àtọ́lọ́run ni ṣùgbọ́n kan bẹ̀rẹ̀ pé olúwa káàsẹ̀ ẹ̀dá rẹ ni bẹ́ẹ̀ ni khaliki wa khaliki láàrin ẹ̀dá sẹ́dá bẹ́ẹ̀ ni abdi wal abdi láàrin ẹrú sẹ́rú tí wọ́n bá ṣẹra wọn bó láṣẹ wá tútù bá. awwalan fa in kana malahun. tó bá ṣe pé sọ́rìtì tá a sọ ṣáájú ẹ má gbàgbé òtí tí èèyàn tọ́lọ́run ká ní èèyàn wá lọ ṣẹ̀ wọ́n ní ká lówó rẹ̀ lọ mú. fala budda an tu'addihi ila sahibihi. májèmọ́ àwọn ká tó forí dín òní wípé ọ̀ọ́dọ̀wò ń padà folówó èèyàn kọjá lọ sí mọ́mọ́ fìkà méjì yọ owó lọ́dọ̀ rẹ̀ ọlọ́run forí dín ọ̀ rárá o bóyílẹ̀-èdè sí wá ṣe tóbi tó yìí bí ọlọ́pàá tó wọṣẹ́ lónìí bá mú yàn tí wọ́n fi ṣe IPO èèyàn tó o bá lọ ọmọ DPO IPO yóò ṣàìsí kan tó bọ́ta
bẹ́ẹ̀ náà ní tó bá lọ fìkà méjì yọ owó lọ́dún èèyàn wá ní ọlọ́run foríjì ọlọ́run ò ní bó ṣe lágbára tó kò ní sí ẹni ọ̀sán àpòlísí náà kọ́. tukibalu taubatu illa bi adaihi. àfikọ́ dówó padà fún lówó owó bọ́ọ̀lì ọ̀wá ló sọnù ẹni tó sì bọ́ọ̀lì lápò rẹ̀wájú ẹ̀ ló wà ọ̀ọ́dáwò nǹkan àwọn torí sìkì fàáfù. ثانيا ẹlẹ́ẹ̀kejì torí àsìkò. أما إذا كانت المعصية الذي فعلتها مع البشر ضربا tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ta ṣẹ̀ṣẹ̀ bí ìgbẹ̀san bí kéèyàn ó náyàn kí ni ìdájọ́ rẹ̀. فاذهب إليه ọlọ́ọ̀bá ni. ومكانه من أو يضربك. àyè tó ti ná yẹn gangan ọ wà ní kò náà wà náà pa ọ̀sẹ̀ wàá foríjì lọ́dọ̀ Ọlọ́run. ثالثا ẹlẹ́ẹ̀kẹta. وإن كان بقول أي أذية بقول. láfi pé Islam ó ní ẹ̀sìn tó dá sí gbogbo ayé. Islam ò sí ẹ̀sìn mùsùlùmí nìkan kódà kò sófin ayé náà Islam náà ti plant ẹ̀ gbogbo òfin kọ́ńtírì káàkiri. ó ní nínú òfin tó bá wá jẹ́ pé ẹnu lọ defamation of character èèyàn lọ fẹ́nu bá tiẹ̀ jẹ́ sọ pé kì í ṣe òun lọ kì í ṣe Ọlọ́run lọ ọ̀sẹ̀ báwo la ṣe túbọ̀ eléyìí. مثل أن تكون قد سببته بين الناس. ọbú láàrin èèyàn pé olórí ibú ni o pèsè wọn kò san kò bá yàwó kò sí ìsanwó fún ewo sukú ọmọ rẹ kì í san o ọkọ̀ tí mẹ́ ń di ẹ̀ ó gbá àwọn èlò láàrin ọjà Ọlọ́run kọ ọ̀sẹ̀ yìí ń tàn lọ bá tiẹ̀ jẹ́. ووبخته وأجرته. ọwọ́ apalẹ́kún ọba láyé yẹ. فلا بد أن تذهب إليه وتستحل منه بما تتفق. àárín ọjà tó lọ yẹn orí rédíò tó lọ yẹn náà lọ gba ewé kò rí bẹ́ẹ̀ o sẹ́wọ̀n pé tí ìjọba yìí náà padà dá sí pé tó bá ti ní sẹ́wọ̀n wọ́n lọ sọ pé tó sọ ò rí bẹ́ẹ̀ òfin ìsìláàmù náà sì. تتفقون عليه. bàbá ṣe èèyàn á lọ ṣe ìdípò rẹ̀ padà á fi jẹ́ pé Ọlọ́run tóbi o ṣùgbọ́n ìbọn pábọ́sẹ̀ bí ẹsẹ̀ ju tèèyàn lọ kọ́ báyàwó èèyàn ṣe sí náà kó tó di pé orí ọ̀nà bí sẹ̀ríà ṣe gbé kalẹ̀ ọkọ̀ sẹ̀ríà gan bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ mọ́sálágbájá ẹ̀dá kan ẹ̀ mọ́ bínú nígbà báyìí kó tó lọ túbá sọ́dọ̀ lọ sẹ́wọ̀n àríkìyà mọ́ ó dàrú débi pé bẹ́ẹ̀ lómi bá lè sá bọ́ọ̀lẹ̀ pa yóò sáwáyé mi tí ó wà sápamọ́ bì kan toró kú bá ṣe kojú ẹni tá a dáràn sí lọ́dọ̀ máa bọ̀ afá. rọ́bì àwọn. ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀. ayẹ̀kú nálẹ̀ àkú ghaibati. ẹni tá a bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn a sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dá a sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní dáadáa. yàní annaka takalamta bihi fi ghaibati wákọ́dé hátà fi yí. ọwọ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lọ́nà tí wákọ́dé hátà fi torí pé ọ̀rọ̀ ẹsẹ̀ mọ̀ yí pé ọ̀rọ̀ ó ju appearance lọ béèyàn bá wọṣọ tábìlì ṣòkòtò kan tí ò da ìlú kan tí ò da máa ní bẹ́ẹ̀ ẹni tó mọ̀ wá ní bẹ́ẹ̀ sí ń wo èèyàn nú o ẹ rí i pé lójú ẹsẹ̀ ẹ sì fi ojú yín sọ dé èèyàn náà bẹ́ẹ̀ ṣe wo kankan fìlà ni o aṣọ ńlá èèyàn olórí ibú ni o yóò sì dàbí wèrè lójú àwọn èèyàn ẹja ṣọ́ra fẹsẹ̀ ẹja sì máa ronú pìwàdà ní kádìẹ ńlẹ̀ ànábì sàṣálà ń sọ wípé ẹ̀yin ọmọ ádámà ẹ̀yin àlèhùmọ̀ mi ẹ máa túbọ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run lójoojúmọ́ fàáyí ni àtúbọ̀ ilé torí mi ànábì gan ẹ̀mẹ́ 100 ní máa túbọ̀ lọ sọ́dọ̀ náà bí mi sì jẹ́ ìtọ́nà ọba mójúkúrò fún Ọlọ́run dákun mójúkúrò fún wa o Ramadan tèyí máa ṣe láti mọ̀ fún wa já tún ṣe púpọ̀ sí rábànà Ọlọ́run já tún ṣe púpọ̀ sí jọ̀wọ́ dákun má ṣe yí ilé ọgàn tó kù já tún ṣe púpọ̀ sí Ọlọ́run. Alhamdulilayi rabbil alamin ẹ ṣeun bàbá wa fún ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ti ń bá wa sọ látàárọ̀ inshallah biqudratila a lérò wípé ẹ̀yin èèyàn wa ẹ ti ní ọgbọ́n kan tàbí èkejì tẹ́ ti rí kọ́ ní orí ètò yìí masha Allah a máa lọ sí òkè lọ́hùn báyìí nígbà tí a bá dé a padà bọ́ sí abala ìbéèrè àti ìdáhùn salamu alaikum. alhamdulilayi akin ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn bàbá wa nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ bá wa sọ ìbéèrè àkọ́kọ́ tí èmi àkọ́kọ́ bí ń bẹ ni wípé ǹjẹ́ tí èèyàn kan tí ó bá ti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ pé òun ò ní dá ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n accidentally ó wá tún padà dá ẹ̀ṣẹ̀ yẹn lélẹ̀ tí a sì gbọ́ ni wípé téèyàn bá túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ kan tó bá tún padà dá ẹ̀ṣẹ̀ yẹn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí wọ́n ti kọ dànù fún tẹ́lẹ̀ wọ́n tún padà dá padà fún bóyá bí àpèjúwe obìnrin kan tó ti túbá wípé òun ò ní ṣe sìná mọ́
bóyá ó wá ṣe alábàápàdé àwọn afipábániṣe nǹkan lò papọ̀ àbí èèyàn kan tó ti ní òun ò ní mu ọtí mọ́ láyé òun o wọ́n wá fi ọtí ki àgbo kan tí kò sì mọ̀ tó wá sọ fún wípé àgbo ìkorò tó wá fẹ́ rò pé kóun kàn díjú kóun mu ìgbà tó wá díjú mú ó wá rí wípé ọtí ti wà nínú àgbo yẹn kí ni ìdájọ́ irú àwọn èèyàn báyìí. Allahu a'lam Ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n ìbéèrè yìí méjì ní kìí ṣe ọ̀kan báyìí. Ànábì sallam ó ní tajawwasa li anil ummati wọ́n ti sàmójúkò fáwọn ìjọ mi lórí nǹkan mẹ́ta kan. Àkọ́kọ́ máa wà sawata fi sudurihim tí wọ́n ń rò lọ́kàn ma lam yaf'al wa lam yatakallam bi wọ́n sọ jáde wọ́n dẹ̀ fi ṣiṣẹ́ sí Ọlọ́run ní fi àjẹyàn lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni tí wọ́n bá kànyàn nípa pé kéèyàn sí máa fi tipá bọ̀ sùn wọ́n fi tipá bá sùn ọ̀yá máa fi tipá da ọtí kò ní jìyà. Jẹ́ gbogbo àwọn oníṣẹ́ ibi ẹni bá yàyàn wèrè níjọ́ tó ti ya wèrè ni wọ́n ti pẹ́ẹ̀gì iṣẹ́ rẹ̀ gbogbo tó yẹ kó ṣe ẹni tó yà wèrè ní ó jìyà rẹ̀. Ẹni tó gbìyàn sí dẹ́kun kan lọ́nà tí ò tọ́ gbé ẹ̀yin sájà ń bè tẹ́mọ̀ tíyàn mọ́ lọ́nà tí ò tọ́ gbogbo ẹ̀ tí ẹ kó kírun dẹ́ kó gbá wa sẹ́lẹ̀ ọdún kírun dáyé láàmú ẹ tó mú ọdẹ bẹ lọ́nà tí ò tọ́ ní òmò jìyà rẹ̀. So ìyẹn ọ̀nà ṣùgbọ́n nípa ìwòsàn ẹni tó yẹ pé bóyá akókóró mu fi ọ́ọ̀tì lò fi kinní kan lò ó dàbí pé nǹkan torí mi ti ṣe láì mọ iye ìgbà tí wọ́n fẹ́ lò nínú ọ́ọ̀tì yẹn ni pé nǹkan tó gbóná torí pé àwa yìí sójú wa náà fi dá àwọn yàtọ̀ fáwọn orí adé gbogbo àwọn bíi rẹ́gà tí wọ́n fi kà mọ́ ògùn ní sójú wa náà fi dá alẹ̀ kí ni wọ́n ń lò níjọ́ náà sómi kò tó bá lo omi gbóná rọ́pò rẹ̀ yóò ṣiṣẹ́ tó bá wá ṣe wípé àwọn tẹ́ wọ́n dójú ọba lè lo kíní ànítọ́jú ẹ̀mọ́nù kankan alárẹ́pọ̀ ìmọ̀nì rẹ́pọ̀ bọ́ ọba lò ọ́ndà dọ̀rúrí lọ wà nígbà náà so ká wá padà síbi ẹsẹ̀ ká mọ̀ túbá bọ́mọ̀ sí design ayé nìyẹn ìyẹn kan gbọ́dọ̀ mọ̀ padà síbi ẹsẹ̀ bọ̀ nítorí wà mí fẹ́ ni pé sẹ̀ mọ̀ túbá. Ẹ ṣeun bàbá wa ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ tẹ̀ sọ wípé ẹni méjì lélẹ́yìí tí mo béèrè lẹ́ẹ̀kan ǹjẹ́ tí èèyàn kan bá ṣẹ̀ sí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tó sì wá wù ú lọ́kàn rẹ̀ wípé òun ṣe tán òun fẹ́ túbá ṣùgbọ́n àsìkò tí ó fẹ́ lọ túbá sí yìí ẹni tí ó ṣe ẹ̀ṣẹ̀ yẹn sí ẹni yẹn ti papòdà kúrò láyé ọ̀nà onírú ẹni bẹ́ẹ̀ ó gbà tí ó fi túbá. Allahu a'lam Ọlọ́run ló ní mímọ̀ àkọ́kọ́ níbi ìyẹn ni wípé tá a bá fẹ́ túbá ní límìtì Ọlọ́run dẹ̀ kẹ́ wa látara níbẹ̀ sálám wọ́n ka iye gbàtà lè túbá iye wọ́n ka títí ànábì tọrọ títí dìgbà tó kúrò tẹ́mi fi bọ́lá rẹ̀ ṣùgbọ́n ìtúbá máa ń dìrù nígbà tí ò bá ságbára mọ́ ẹni tí ń ṣe sìnà nǹkan ọmọkùnrin wà dìde mọ́ Ọlọ́run nígbà túbá ń gbà náà o ẹni tí ń mu àtàwọ́bátú máa ń jẹ́ makibul indalẹ́kù wà nígbà ọ̀bálágbà àti máa dẹ́sẹ̀ yẹn owó tó fi ń rọ tí ò tí ì tán lápẹ̀ wá lọ́ọ̀ mú mọ́ kí ṣe pé prescribe ẹ̀ fọlọ́sí pé má mú mọ́ ọwá lọ́ọ̀sì lọ́ọ̀ mú Ọlọ́run gbà ṣùgbọ́n àlàáfíà ò sí mọ́ Ọlọ́run nígbà tó bẹ́yẹn ṣùgbọ́n àfẹ́ wa lọ tó wá gẹ́gẹ́ bíi pé ká lọ wádìí rẹ̀ bẹ̀ lọ́dọ̀ ẹni tá a kan lẹ̀sẹ̀ gángan nígbà tí láníyàn bẹ́ẹ̀ tí ì ṣe pé bóyá àmọ̀ pọ́kú ló jẹ́ ká dìde Ọlọ́run ti gbà náà nù. Alhamdulilayi rabbil alamin adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa náà tí ẹ̀ ń wò wá tí a bá rí ẹni tó ní ìbéèrè kan àbí òmíì ẹ̀yin náà lè máa fi ṣọwọ́ sójú nọ́mbà tó ń kọjá lọ ní ojú móhùnmáwòrán yín yìí tàbí kí ẹ fi ìbéèrè yín ṣọwọ́ sí abẹ́ comment section tí àwọn ṣèkì wa tí wọ́n sì bá wa dáhùn ìbéèrè náà ní ẹ̀kúnrẹ́rẹ́ inshallah bidratillah tí ẹ bá gbádùn wa dáadáa lénìí ẹ bá wa share ẹ̀ kó lè bá àjàǹfààní fún àwọn ẹlòmíín náà tí wọ́n láǹfààní àti wò wá ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alára lórí YouTube ẹ má gbàgbé láti like wa kẹ̀dẹ̀ máa comment sórí àwọn fídíòs wa lágbára Ọlọ́run ọba Ramadan ọdún yìí mo ń lọ èmi àti yín kò ní lọ bidratillah tó bá tún di ọ̀la ẹ tún máa pàdé àwọn ojúgbà wa míì lágbára Ọlọ́run ọba àwọn bàbá wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni Sheikh Alhaj Muhammadu Saheed Abdulrahim Ìfọ̀kànbalẹ̀ tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ An-Nur Islamic Organization of Nigeria ní ìlú Ìkìrun Àgùnbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wa níbí báyìí bákan náà èmi ọmọ yín tí mo ti ń tọ́kùn ètò látàárọ̀ èmi náà ni Abdulhakeem Adétọ́lá Adémọ́lá Mr Royalty mo ń kí yín pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.